àwọn mọ́mú wa gbẹ̀dẹ̀. Adama Allahu hayatahu wa afisa Allahu wa fọdí ra'ahu. láti ṣèkì dáúdà àlùfáàlà ọlọ́mọba àdútì. Àmín bàbá. gbogbo ẹ̀yin obìnrin ọlọ́mọba wà pẹ̀lú yìí o. jama lọ́kùn lóbìnrin salamu alayhi alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. antaya sidiku ya mustanadi innani ya lahanta maksadi usibi aidi lilehula ya sahidi Ya sayyidi. watasahadini analu watadi Watadi. Kwami sikin tara mabalabi akaya misikinu seyin tolabi. Akaya miskinu seyin tolabi. Ya babakiri, ya babakiri, aleka sikoti. Alayka thiqo. La tadani lili hadai urwati. Urwati. Inna uyam yasiduna uli. Sayomon amala al-murabbil fasali. Intajifu anni ila mimman harumu ismuka mimma terumu alamin. Alamin. Naru haribi asihati lihumami. Umami. Wa ali ilam tekununi amin. Naam. كبرجالا إنهم في سورة وهناك لقومهم لسورة سورة شيء بالغ لدعوتي غير واني كما هي قدوتي مصطفى ياسين يكون وصلي أحمد الفاسي تجاني أبالي فبقولا أبي فيدتنا أبو الفيدة وغسالي صاحب الحجاتنا فافتحوا لي بابا فادخلوا بكم لأسيرا في الغديكم أسكلاهم إلهي بالرضا نار المسكين شيء مرتضى أسكلاهم إلهي بالرضا نار المسكين شيء مرتضى وكذا فاروقنا يا ربنا يا رب ما ألوري آدم الوسواتنا وسلام الله يداوم سرمدا الله للنبي هاشمي أمدا وكل الحمد لله أطال الله بقاءكم سلام على عباده الذين اصطفى الله خير أما يشركون وكل حمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون ربي أوصيني أن اذكرني متك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوزيني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أصابنا الحسنى إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مديالا صديقي وارجني ما أرجع صديقي
واجعلني من لدنك سلطانا نصيرا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. الله أكبر. الله أكبر. قولوا معي الله أكبر. الله أكبر. إن دين محمد إن دين محمد وكتابه وأقوى مكيلا. الله أكبر الله أكبر إن دين محمد وكتابه أقوى مكيلا. قولوا معي الله أكبر. títóbi fọ́lọ́run ọba náà. títóbi fún Ọlọ́run. Ọlọ́run ọba tí fi tóbi ju gbogbo tí fi tóbi lọ. Bẹ́ẹ̀yàn bá lóhun tóbi láyé á rí ibi tó ti gba títóbi ẹ̀ wá. Àmọ́ títóbi Ọlọ́run ọba àríbi tá a fẹ́ fi tì sí Ọlọ́run ò mú títóbi látara ẹnìkan. Ó tóbi nínú ara rẹ̀ ní inú títóbi tọ́lọ́run wá tóbi yìí. Lọ́lọ́run wá ń bù fún èèyàn ń bẹ. Ẹnu tó wá fi so lórí èèyàn l'Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Tí a torí ẹ̀ jókòó lónìí. Ànábì wa Muhammad àtàwọn tí wọ́n bá Ànábì ṣiṣẹ́ àwọn tí wọ́n bá ṣiṣẹ́ pọ̀ àmọ́ àwọn mẹ́rin Ọlọ́run ọba ó fọ̀rọ̀ wọn rinlẹ̀ fún wa. Sayyidina Abubakar, Sayyidina Umar, Sayyidina Usmanu, Sayyidina Ali karamallahu wajhahu. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n papọ̀ pẹ̀lú Ànábì wa Muhammad. Sọlọ wọn bá ń sọ̀rọ̀ wọn pé alifu lam mim. Dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. Amẹ́rẹ̀ẹ̀rin lọ́lọ́run ọba ń sọ̀rọ̀ wọn. Ó wá gbé látọ̀dọ̀ Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Alifu lam mim. Arafi mẹ́ta ni. Báwọn afọ àbáwá débẹ̀ wọn akẹ́tì. Wọ́n ní Allahu alamu bí mọ̀rọ̀. Amákùnrin Abbas. Òun yàn nẹ̀nẹ́ nítorí àdúrà tá Ànábì ṣe fún níbi Allahumma. faqihu fi dini wa'allimhu ta'wil. Tawil tọ́lọ ní ká tá Ànábì ní kọ́lọ́ wo bùbùn Abbas àtàgbọ́yé nú ẹ̀sìn. Ó fi ń jágbe ńjọ́ míì tí wọ́n bá fojú kan wà Al-Qur'ani. Bùnà Abbas àtúnrí lọ́nà míì irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ ńjọ́ sí Suratu Nasiri ṣẹlẹ̀. Tọ́ni ìsájà Nasrullahi wal Fath. ورأيت الناس يدخلون في دين الله أفواجا Fọ́sẹ́bì. بحمد ربك واستغفره إنه كان توابا. Ẹjọ́ tí súrà yìí dé gbogbo àwọn sàhábà wọn dùnnú. Àwọn dùnnú wọ́n rí gbọ́yé yìí pé Ọlọ́run gbàṣẹ́ àwọn. Ó gbàṣẹ́ Ànábì Muhammad. Ọlọ́run dẹ̀ fún Ànábì ní ìròyìn pé fìtínà tán. Ẹgbẹ́ Nazara wal Fath. Iza jaa Nasrullahi wal Fath. Ẹgbẹ́ n tàn pé Nazara yẹn. Jawabu sariti nìyẹn Isa. Ọ̀hàn pọ̀rọ̀ ń bẹ́ ńlẹ̀. Àmọ́ ńgbà tó ti ní gbogbo èyí tó ń sọ ọ̀hún tí Nazara bá dé. والفتح. Ó yẹ kó jáde pé Iza jaa Nasrullahi jaa al Fath. Àbálọ̀ máa pé kò ní tẹ̀léra wọn. Ó wá fi wáwò yẹn sí. Nazara ò ní délẹ̀ kan náà kí Fatiwo dé yóò lọ́ra díẹ̀. Ọlọ́run wa ní tó bá ti dé tí méjèèjì wọn bá ti wà lọ́dọ̀ rẹ̀. ورأيت الناس Ọ̀tọ̀ ni Sifatul Jalali ọ̀tọ̀ ni Sifatul Kamali صفة الجمال. ọ̀tọ̀ ni Sifatul Jamali Sifatul Jalali òun ni Nazara
sífàtúlì jamali òun ni fatihu sífàtúlì kamali ni wàrà ìtànàṣà yadkhuluna fi dinillahi afwaja. ìjọ tọ́lọ̀ ní káyọ̀ tẹ́wọ́ gbà tó ń ṣe. àwọn wá wò yí pé ogun wúdù la fẹ́ sọ ni abógun náà àwọn ogun ti tán gbogbo yẹn ti tẹ́wọ́ gbà tànàbí inú wọn wá ń dùn sí kìnyín bùnà bá sì wá rọ wọn náà bí bùnà bá sì léèrè pé kí ló dé tọ́ ọ̀rọ̀ ṣé ìtọ́lọ̀ ń ṣe fún wa inú àwọn súrà títí dé súrà eléyìí tó dé yìí kò tó súrà dùnú tọ́lọ̀ ní iṣẹ́ ti parí kámájó kámáyọ̀ ló kú bùnà bá sì lóhun ò rí bẹ́ẹ̀ ni wọ́n ní báwo ló ṣe wá rí bùnà bá sì ní súrà yìí wá tún fún ànábì ni tó fẹ́ lọ ó ní bọ́ọ̀kú bá kú ta wẹ̀ tata gbé síwájú rákà kọ́kọ́ kí la wí. alhamdulillahi alladhi amata wa ahya wa ilayhi nushur. ọlọ́run wa sọ yìí pé ràyíta náà sẹ́ni fi láì àfọ̀àjà fọ̀sẹ́bì. fọ̀sẹ́bì bí amdi rabbika wastaghfirhu. ó lélẹ̀ ìtẹ́ fi kí irun tá nẹ́bì lára ni ìtumọ̀ fọ́sẹ̀bì tó wà ń bẹ̀. ó ń tẹ́ bá fẹ́ parí irun yín kí lẹ́ fi parí ẹ̀. Allahumma ghfir lahu warhamhu wa tajawaz an sayyi'ati. ó ní tẹ́ fi parí irun ni lọ́lọ́run wa wastaghfiru lahu. wastaghfirhu innahu kana tawwaba. kò sí pẹ́ sígbà náà la nẹ́bì kú. Bùnà Abbas àdúrà tá nẹ́bì ṣe fún wọn máa ń lápá lára Bùnà Abbas. òun lọ́wọ́ ní alifu yẹn ìsára ní jẹ́ ọ̀dọ̀ Ọlọ́run ni. láàmù. ó ní láàmù yẹn ìsára ní jẹ́ jìbìrìlù ni. mímù. ó ní mímù yẹn ìsára ní jẹ́ Muhammadu ni. dalikali kitabu la rayba fihi hudan lil muttaqin. ó ní kíra táwọn ìkọjá èméjì àti hudan lil muttaqin náà ta ló wá ní. ọ̀nà àmà ni wọ́n máa jẹ́ fáwọn ta ni al-muttaqin àtọ́bẹ̀rẹ̀ Ọlọ́run ta ló àkórí wọn. òun ni Sayyidina Abubakar. Sayyidina Abubakiri ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba rẹ̀ dé lọ́lọ́run fi ròyìn ẹ̀fà nàbì yìí pé. àmọ́ mani àtọ́ wa saddaqa bil husna fasanu yasiru lil yusra. Sayyidina Abubakiri ni nígbà ni a bá fún wọ́tàkọ́ tó apá ìyàwó Ọlọ́run pẹ̀lú ntá fún. wa saddaqa bil husna. Ọlọ́run lè wọ́n dojú tì wá kò kúrọ́ ta kò wá aṣẹ́fún ó sì jọ hàn lára ẹ̀ pa aṣẹ́fún Ọlọ́run ní ìṣòro tí ò ní le. fasanu yasiru lil yusra. erigun bẹ̀rù Ọlọ́run nìyẹn. ladina yu'minuna bil ghaib. àwọn tí wọ́n gbà kọ̀ gbọ́ tí wọ́n ò rí ta lónìí òun ni Umaru ní imani rẹ̀ gbópọn lóbi jáde pé imani Umaru lọ́lọ́run ọba fi mú àyàwó àtòrí Umaru ló sọ pé yá ayọ̀ nàbíyù. hasibukallahu wa man tabaka minal mu'minin. ó gba àyàn gba Islam àmọ́ ń gbà tí Umaru gba Islam Ọlọ́run lójú ọmọ gbọ́dọ̀ tí ọ̀rẹ́ mi pẹ̀lú ẹni tó wọnú ìjọ rẹ̀ yìí torí Umaru giant Ọlọ́run lémi Ọlọ́run ó tọ́ wa man tabaka minal mu'minin àtàwọn tó bá tẹ̀lé ọ̀nà mùmíní tani Sayyidina Umar. yukimuna salata. onígbàlẹ̀ kẹta nírun yukimuna salata àwọn tí wọ́n máa rún kí ta ló ní Sayyidina Usman. Usmanu ni wọ́n ní máa kírun áfíìsù ni tó bá fẹ́ kí sáfì àti wítìrì ogun yíṣù rákà àkọ́kọ́ nu sáfì yóò fogun kí rákà ẹlẹ́ẹ̀kejì nu sáfì yóò fogun kí tó bá fẹ́ kí wítìrì á fi ogun kí. Alukurani kan ní fi kisa wítìrì kò sì kí ta kó béèrè kankan lọ́dọ̀ Ọlọ́run ní bó ṣe máa ṣe nù Ànábì jẹ́nfẹ́ nìkan họ. amani wa kọ́ni tó ní àná. lẹ́yìn sàjídá wa kọ́ ìmọ̀ ya zaruli akirata wáyẹ̀rì ju rahamata rabi. Ọlọ́run ní wá kìí ṣe pé torí ayé ló fi ṣe gbóhùn tó ṣe yìí Usman ló lè rí gun òun. wa mimma razaqnahum yunfikun. mimma razaqnahum yunfikun ọkọ̀ erigun owó níná òun ní Sayyidina Ali karamallahu wajhahu. Ali ni wọ́n ní ojú kóńjọ́ kan tà nábì. ọwọ́ àrí báwọn olówó bá ń wá tí wọ́n ń kówó wá tà nábì ó ṣàdúrà fún wọn. àdìjẹ́ mọ̀pádùn ànábì ò ní lọ lásán. ìta ànábì bá ti wíhun wájà bá ti ní.
aliwa ní wa ronú pé njòlá tó kírun débi. abalu duthuri bil hujuri. njòlá gbàwẹ̀ débi. ẹ ti wá ń bá wa ẹ ti ń kó nǹkan ẹ sì rí bẹ́ẹ̀. ṣé abúlfàtì Mẹ́dúgùrí ọlọ́mọsá yà fi bàbá ọjọ́ kóńjọ kan nínú àwọn àlùmọ́njìrì àwọn táwọn olówó máa àwọn haúsá máa ń pèlè àlùmọ́njìrì àfa àwọn olówó tí wọ́n máa ń tẹ̀lé àwọn àfa ni wọ́n máa ń pèlè àwọn àlùmọ́njìrì wọn. ọba àlùgbò àwọn ní jíìpù ṣẹ̀ṣẹ̀ ń jáde tó ní ọwara jíìpù tí a lẹ̀ dà ọba gbèdé bàbá ti ń bẹ nulẹ̀ ọba gbé mọ́tò síta ọba rí lára bí ọmọ bàbá ọba sálámà sí bàbá bàbá ní kí ló dé ọba sàlàyé fún bàbá pé òun ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò kan ni òun sì fẹ́ kí bàbá bá òun ṣàdúrà sí bàbá bá dìde ẹni bá ti mọ abúfátì dáadáa abúfátì yẹ jáde ṣé abúfátì yẹ jáde kódà bí president bá wá ìgbà tí Ridwan Lukman tó wà ní minister of petroleum ọjọ́ mọ́lìdì yọ̀nà ni àwọn wà Mẹ́dúgùrí ó wá di àwọn yẹn wá tẹ̀lé ibi tá abúfátì jòkó ṣiṣẹ́ abúfátì jòkó Ridwan Lukman de ilẹ̀ rẹ̀ báyìí ló jòkó gbogbo àwọn tó tẹ̀lé àwọn àjòkó lẹ́lẹ̀ abúfátì ó sọ báyìí fati salatul fati ìjọ tó ní yóò sì gbé 5 million lẹ cash fati salatul fati ọba lọ bẹ́ẹ̀ làwọn gọfúnà wọn dé bẹ́ẹ̀ làwọn èèyàn ńláńlá dé kò nítorí àdìde kò sí ní iṣẹ́ nìkan ọwọ́ ànàró wọn á páàkì mọ́tò tàbí fati wà ń yọjú mọ́tò báyìí wọn ni fati salatul fati ọdún fati salatul fati tán ìyá ọmọ wa lọ pé àbúṣe náà ti yọ dẹ lọ́ba mú kọ́kọ́rọ́ ó sì wọ́n bá ń kó onu mọ́tò ó ní akamakala o hadiya ni. ní kíni. ṣé o ní kíni ọ à ń sọ fún lára bí ó ládìá ládìá kíni ó ní bàbá ló ní mọ́tò ṣé o ní aka ni bó ṣe rí náà nù ṣé o ní alahan dọ̀mọ́ntòlá kàlìjẹ́nu. la ilaha illallah. dákú irun wo ni ó kéde bẹ́ẹ̀. dọ̀mọ́ntòlá kàlìjẹ́nu. ó ní mo dọ̀mọ́nà àlìjẹ́nà fún ọ. dákun irun wo ni ó kéde bẹ́ẹ̀. sahaba alududuri bilioju. kò sí sásọ pa nínú tí wọ́n sọ ó ní asa àtọ̀wùnà. amununi amusiki bigayri hisab. àtọ̀wùnà amununi aba àtọ̀wùnà famununi amusiki bigayri hisab. bigayri hisab. kò sẹ́yìn tó ṣe sì ló ń bẹ́ èyí ń làlí wò wọ́n kò nǹkan lọ anabi àwọn ẹ̀wọ̀n anabi ní kò tó yí wọn. sọlúnà kàmá nusalli. anabi wọn ni wọn kírun bá a ṣe ń kírun. wayasumuna kama nasum. wọn gbàwẹ̀ bá a ṣe ń gbàwẹ̀. wayatasaddaquna bifuduli amwalihim. àwọn tó wà lè tọ́ da tó níláárí ní owó wọn tó fi ń ṣe sàrà. qala rasulu alaysa qad ja'ala Allahu lakum ma tatasaddaquna bihi. anabi ní kò ní tó yí wọn ntẹ́ yìí ní o fi ṣe sàrà kù. inna bi kulli tasbihatin sadaqatan. anabi ní gbogbo tasbih tẹ́ ẹ bá ń ṣe sàrà ní jẹ́. wa bi kulli tahlilatin sadaqatan. la ilaha illallah tẹ́ ẹ bá ń ṣe sàrà ní jẹ́. wa bi tahmidatin sadaqatan. alhamdulilayi tẹ́ ẹ bá ń ṣe sàrà ní jẹ́. wa fi budin ahadikum aw kama qala. ìtọ́ bá mú yín súnmọ́ ìyàwó tá a bá ti ní ẹ jìyà ẹ gbẹ̀sẹ̀ tẹ́ ẹ bá súnmọ́ ìyàwó yín tọ́jú àlàálí náà ládàá kọ́ ládàá lẹ̀ fún yìí yóò náà ń jẹ́ sàrà. aliwa ni ẹ gbà mí gbogbo tó kàkà lẹ̀ yìí èwo làwọn ò lè ṣe nú ẹ̀. sallallahu alayhi wa sallam. ìyàwó lówó wọ̀nyí èwo wọn ò lè ṣe ọkàn tá a fẹ́ dùn wọn nù àlè ní kò dìjà aliwa lọ fira rẹ̀ sí wọ̀fà ní wọn lọ ṣiṣẹ́ yọmọ wa rówó tọ́ba ti wá rówó yọ wá pín owó òun sí mẹ́rin tọ́ba di ọjọ́ agbó báyìí tí wọ́n bá pa àwọn olówó àlè òní ẹ̀ pè mí náà yọ ọ̀nà kan báyẹn bá lọ bá àwọn olóhùn kọ̀kọ̀ wọn àlè òní ẹ̀ máa wá bẹ̀ mí náà èmi náà ní tí fún yín yóò fún ọ lọ́kàn tọ́ba dòru àná kan tọ́ba dòtán yọ ọ̀nà kan ọlọ́ọ̀ni jẹ́ ròyìn àlì náà fún ọ. alladhina yunfiquna amwalahum bil-layli wan-nahari sirran wa alaniyatan. ọlọ́ọ̀ni àwọn tí wọ́n náwó wọn. bil-layli wan-nahari. wọ́n náà lóru. wan-nahari wọ́n náà lọ́sàn-án. sirran wọ́n náà ní kọ̀kọ̀. wa alaniyatan. wọ́n náà ní gbangba. walahum ajruhum inda rabbihim. ọlọ́run lẹ́sàn-án wọ̀dà ọlọ́run ọba lọ́wọ́. wala khawfun alayhim wala hum yahzanun. ọlọ́run ti túmọ̀ àlífà nàbí pé báyìí ṣe rí nu o ó tún ti gbọ̀nà mí o yọ sí ọ. àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí
lọ́dọ̀ ni ẹ̀dẹ̀rígùn bá kọ́ra mú wa ní wùlẹ̀ àyíká. aláwùdá mi rabbihim wa ulaika humul muflihun. ọlọ́dọ̀ká ìmọ̀ ìwọ̀n ulaika aláwùdá mi rabbihim wa ulaika humul muflihun. gbogbo àti ẹ̀bà nẹ́bí ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí ìsìlámù fi wá sẹ́kù dòní tó fi dẹrù gbogbo àwọn afá wa Sheikh Adam Abdullahi Al-Alori ó fi dórí bàbá wa Sheikh Kamaluddin Al-Hadabi edele gbogbo àfa kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n ṣiṣẹ́ mímọ́ tó fi sẹ́kù dòní ọlọ́mọṣà yà á fi wọn. Sheikh Ibrahim kí n tó wá lọ jòkó akọ́lé àfa kan yín kan wí lórí yín ó ní lillahi qawmun. lillahi qawmun mustafuna li nafsihi ikitarahu min salifil asmani ikitarahu min qabli fitrati kaliki fi wadayihu hikmati wa bayani. ó ní lillahi qawmun ọlọ́run láwọn kan ọlọ́run kandidate yẹ. mustafuna li nafsihi ọlọ́run ní ìwọlé. ọlọ́run náà ní pátì bẹ́ẹ̀ náà ṣe ní pátì àmọ́ pátì tiwa ni ó wọlé o. àwọn tó bá jẹ́ kandidate ọlọ́run àwọn làá máa ń pè lọ́mọ ìyanu. ní baba ṣe Yusuf sọ̀rọ̀ àti bàbá yín lónìí. ní baba ní àdèmí sọ̀hún. baba yín kẹsẹ̀ ẹnìkan ló bí ó bí àwọn ọmọ kẹ́yìn tó dé. àmọ́ nẹ́ẹ̀dẹ́ ọlọ́run máa fi dé. bẹ́lẹ́rù ọba ti dé ànígbè ká. ọmọ yẹ ọmọ tí baba ṣe Ibrahim bí. alukólahi. gbogbo nǹkan àwọn olóṣè fún Ṣéwù òun lọ kọ́ sí Ibrahim ń kéwù. wọ́jọ́ tí wọ́n ti lọ ayé bọ̀ àmọ́ gbà tí èdè bi ti lọ ọlọ́run ń tọ́jú mọ́lẹ̀ òun ni bí baba ṣe wàá dì mí ṣe wí ń tọ́jú ẹ̀ ọlọ́run tọ́jú mọ́lẹ̀ àti àràkún tí ya rẹ̀ rà á. bẹ́ẹ̀ ni wàlẹ́ ọlọ́run ọba máa wọ ọlọ́run báyìí kí láàrin rẹ̀ ó sì ga kan sánmà tí ọba róbìn tí ìmọ̀lẹ̀ wà lára ẹ̀ tó sì ṣe hídímà ìmọ̀lẹ̀ ara rẹ̀ wọn ò ní jáde o. ilaha illallah. ẹjọ́ tí wọ́n ní wọ́n ṣe ìlànà fáìdọ̀ mọ ìyá síbẹ̀ ń ni o èpè fáìdọ̀ ń bọ̀ wá pẹ̀lú àsọ̀lẹ̀ ṣe ti já ní pé tẹ̀dúmú wá tẹ̀bùkọ́ máa dúró ìtọ́wé láti wà bí àkìrí sàmánì tẹ̀tì bí fáìdọ̀tì. èyí wọn ni gbogbo àwọn wàlí ọlọ́run làwọn náà wá jowó ẹ̀ yìí pé fáìdọ̀ tí wọ́n ní ń bọ̀ yìí ilé mi ni ó dé sí gbogbo wọn á lọ tira wọn bọ́sẹ́ pẹ̀lú alukur'ani pẹ̀lú salat al-fati àwọn tó kéde àlélu ẹni mà ń ka mí pè ẹ̀wọ̀n tó sì máa tọ́ yù tí a ma orúkọ ọlọ́run gidi tí a ma tọ́ yù tí a ma orúkọ ọlọ́run tí jẹ́ àwọn láàyè tọ́bù fílẹ̀ rock wọ́n kà máa fa àlùbáríkà rẹ̀ tọrọ nínú àdúrà ni wọ́n gbọ́dọ̀ kọ́ àlùbáríkà rẹ̀ dé tí wọ́n bá ń lọ àmọ́ náà máa ka túbọ̀ àwọn ó sì máa fa àlùbáríkà rẹ̀ tọrọ pé wọ́n láyé sì mí báyìí tó òfin mẹ́rin kan tọ́ ẹ pé wọ́n nìkan lọ́mọ tí wọ́n yé sì kà kọ́lẹ̀ rẹ̀. bọ́ bá kọ́ àtẹni ọkọ àti tẹ ẹkọ ẹ sì gbiná láàyò kìtọ́bù fìlà ọ̀rọ̀ àwọn tó mọ̀ nínú àwọn kùmálì náà àwọn náà bẹ́ sínú rìn ipe fẹ́dọ̀ ìtura ni ọ̀jẹ̀ inú àwọn tí wọ́n bẹ́ nù rìn bẹ́ẹ̀ ni Sìgìtì wà Abdullahi Sìgìtì ọ̀gá ni inú àwọn tó bẹ́ nù rìn bẹ́ẹ̀ òun ni bàbá wọn rì wírì dí wà gbogbo wọn wá ṣe kísà kan gbogbo wọn ni wọn wọlé tọ̀yàwó wọn nígbà wọn parí iṣẹ́ wọn sọ fọ́lọ́run pé ọmọ tí yóò bí ọkùnrin ló gbọ́dọ̀ jẹ́ Ọlọ́run sì ṣe fún wọn bẹ́ẹ̀ wọ́n sì bí lọ́kùnrin gbogbo wọn sì sọ ní Ibrahima torí wọn tún sẹ́rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé fẹ́dọ̀ ọ̀hún Ibrahima ló kọ̀ ẹ̀ gbogbo wọn ni wọ́n sọ Ibrahima lọ́dún náà kárí Ibrahima tí ló ń wírì dín ní bàbá tó wà lálífà lónìí bẹ́ẹ̀ ni gbogbo wọn ni wọ́n sọ Ibrahima kò sí èyí tí ó sọ Ibrahima nu wọn kò sí èyí tí ó sọ Ibrahima wọ́n wá wọlé ibi tí mò ń wá ń lọ ṣé Abdullahi wá jáde tọ́jú bàbá ṣé Ibrahim ó sì níyàwó ó níyàwó pípọ̀ ọwọ́ ẹ̀ náà ni wúwa
ṣé Abdullahi òun ni kí ló ń wá ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ wẹ̀ ṣé ìwù ni la ilaha illallah. illallah. Allah. tó ìwọ lọ́lọ́run rúru Allah. ọlọ́run tó apọ̀ bá gba nǹkankan fáwọn nínú ìdìmọ̀ táwọn ṣe yìí tọ́ba ní nǹkankan tó fẹ́ gbà àbẹ́sẹ̀ kan bẹ tó bá sàn wọn àlùbáríkà kan bẹ tó bá kó fáwọn arábìnrin kó kó fún. Allah. ọba wọlé tọ̀ ya sí Ibrahim lẹ́rù bá dé Allah. ìyá lọ́ra fún bẹ́ẹ̀ bá ti dúpẹ́ 50 fún bàbá yín Sheikh Suleiman ẹ máa dúpẹ́ 50 yókù fún ya yín o. Allahu akbar. bẹ́ẹ̀ bá ti dúpẹ́ 50 fún Sheikh Suleiman tí ń jẹ́ bàbá yín ẹ máa wá dúpẹ́ 50 yókù fún ya yín. Allahu akbar. kí tó ṣe mí ló fò ẹ tún wá dúpẹ́ fọba tó níyín sáà gbẹ́yìn náà kìrìkà kí ya yín bí àmọ́ bá tó ní òun ti fẹ́ fi yín rọntí ọ̀rọ̀ máa gbọ́ lọ́hùn o yóò fi fẹ́ ṣe tán tó fẹ́ fi yín rọntí ọ̀rọ̀ bàbá tó bí mi ló wí bẹ́ẹ̀ ọlọ́mọṣà yà fi bàbá mi. Radiyallahu ta'ala. wọ́n ní àwọn kọ́kọ́ sọ Suleiman kan bàbá àgbà sì bẹ̀ láyé ṣe gbàsára àdàǹgbà tọ́jẹ́ sí òtí wọn ọ wa kú ọmọ òkú kó dùn àwọn rí èyí ń dùn àwọn tọ́rọ́ lọ ń sọ ẹ̀mí àwọn ọmọ ọmọ náà Allahu akbar. àwọn àlọ́ bá àfa gbà àwọn sunkún àfa àdàǹgbà náà ó kì í pa kí òun sunkún tó ń bara jẹ́ sọ wà á di gèfè nítorí ọmọ ni kí ẹ ṣe tiẹ̀ òun kọ́ bóun bá ti dé á sọ fún ọ Allahu akbar. lọ fajunu dáàbò ara àwọn bá tún bá yé lọ ìjọ wọn lóyún àwọn sẹwà bú ìlú àwọn ọmọ pé màmá ti lóyún àfa ló pa àwọn pé ẹlẹ́yà ti fẹ́ra kù nípa àfa ń padà bọ̀ wá wọ́n rí fásá fàlàbí ń pé yóò ní ìmọ̀ ميمة بلبل المركز. ń pé yóò ní mímọ̀ ìgbà fàlàbí sì kú wọn bí sẹ́wù àbúrídọ̀ الله. dáàbò wa la fẹ́ sọ ló kọ àfa làwọn bá dọ̀dọ̀ bàbá ńlá wọn ni mo sọ ló kọ àfa sọ ló kọ bàbá mi ni wọn fi sọ wọn lé Abubakar الله أكبر. tọ́ba tásùkù ó rí mọ̀ náà làrọ̀ ọmọ náà ní tí gbogbo ayé jẹ́rìí sí ni واكم. èyí ò sínú pààfin pààyàn. ريدو. àwọn tó ń báyé lọ bẹ́ẹ̀ ibi mo fẹ́ lónìí o àwọn tá ń báyé àwọn lọ àwọn ń báyé àwọn lọ ọ ẹjọ́ náà làfà àwọn wa baba alábìdún àgbà àwọn wa lọ bí súná àfà Dangote bọ́kùnrin obìnrin ni nígbà yọ náà àwọn ọmọ kéèpọ̀ táwọn ń dá àfà láàmú àfà lọ́dà ọba bọ́kùnrin kan tí ọmọ baba Gali aláya bí fún wọn ọmọ tí wọn lọ fẹ́ máa àfà Gali ọwọ́ abímọ ọkùnrin ni ọmọ yẹn ń dàgbà tí gbogbo àwọn ń dùn ńlọlẹ̀ Haúsá lọ lásìdẹ́ǹtì àwọn bá ń sunkún wọn wọn kẹ́ ẹ má rò pàgbára mi ọ̀ka láti béèrè lọ́dọ̀ Ọlọ́run ni mo kà béèrè ẹ̀ fún yín ni kì í sọ ọmọ tí mo nídìí. afa bó ṣe ṣe yìí àbáríjẹ́jẹ́ làwọn jòkó ọba délá ṣùgbà ọba gbalẹ̀kùn ní salamu aleykum àwọn sì ti mọ́wọ́ wọn tí wọ́n bá ti kalẹ̀kùn bí aago mẹ́rin àwọn bá jáde sáfa onímọ̀ ká lọ àwọn wa tẹ̀lé àwọn wa dé fòmọ́ wo fòmọ́ lọ́dún ni aago mẹ́rin òru. àwọn àjọjò kó onímọ̀kan ni wàá fún ọ̀rọ̀ kan ní mọ́júmọ́ yìí ọ̀dà bẹ́ẹ̀. sórí èmi Basaru Adangba wọn máa fọwọ́ gbáyà báyìí gbogbo wàhálà tí mo ṣe èyí tálábì ló ṣe ìwọ̀n ka àwọn àfa oníwọ̀lọ́lọ́ ń kó fún. Allah. bọ́ba dirọ́ ọwọ́ ẹsẹ̀ wàhálà lọ́rùn bàbá mi o bó ṣe pàtàkì fún mi ni mi ń rọrùn Allahu sanatu akbar. lahala kasibi oníwọ̀lọ́lọ́ ń kó fún. wọ́n ní máa bá fàájì rẹ lọ tíjọ́ oníyìn ni afẹ́fẹ́ ṣetán tọ́lọ́wọ́ parẹ́ baba níbi alóhùn rẹ àmọ́ òun náà ló tún pè mí pẹ́lẹ́ àti fẹ́ra ku àwọn ní fẹ́ra ku yín ṣe ń kóṣù lọ́wọ́ wọ́n ṣe skáàni. ọ̀là ló ti fẹ́ra ku àwọn èsì já yẹn ọba kó tìrà fáwọn sáwọn lọ hàn àwọn bá bẹ̀rẹ̀ sí ní hàn àwọn bẹ̀rẹ̀ sí ní gbà táwọn òde àpé inú yọ àfáàntẹ́ mọ̀ fíjọ́ ni ó ní sọ fún ọ irú àwọn tíra wọ́n wá ní. ọba ti délé fi hàn ọ. léwu. kí mo fẹ́ lò ìpín ọlọ́run tó bá fẹ́ pífẹ́ ru yóò wá fi hàn sọ gángan tẹ bá fọpẹ́ fún bàbá tẹ fọpẹ́ fún màmá ẹ wà fọpẹ́ fún ọlọ́run tó fi yín sọ gángan kínní iṣẹ́ Ibrahim ọgbọ ọlọ́run tó fi yín sọ gángan bí èèyàn ọmọ bàbá yín èèyàn ọmọ bàbá yín látara yín bàbá yín mọ kéwú ẹ̀yin náà sì mọ̀ ọmọ ẹni wọ́n bá sì rọ sáàfà àmọ́ kí wọ́n rọ ilé sáàfà ni àfà kọ́ wọn ọ̀rọ̀ yín sáàfà ó gbéjà àfà wọn alátòjú ọ̀run ni Allah. agbára àwọn ẹni ọlọ́run ká bẹ́ẹ̀ wọ́n rọ̀ yàn sáàfà
wọ́n rọ̀ pé ọ wà bẹ́yìn mi jẹ́ ni bọ́ sójú ọ̀nà wa padà. tọ́ bọ́ bá rí tí ọmọ èyí tó gbé wá yọ̀ ọmọ nù Okay. iṣẹ́ táwọn ṣe yọ̀ ọmọ nù méjèèjì ọmọ àlọ́ tó bá padà yá ọlọ́run lè padà ní ọ balance wọn ọ̀rọ̀ yín Allah. ẹ wá láti ìsàtí ọlọ́run pé bẹ́ẹ̀ ṣe ni pé lillahi qawmun Lillahi qawmun mustafuna li nafsihi. ọlọ́run láwọn kandidate tiẹ̀. Ikitarahu min salifil asma. olórí àwọn kandidate tiẹ̀ tó pé fúnra ọlọ́run lọ́sàn-án lẹ́sà fún rẹ̀ pé àwọn tàwa lélẹ́yìí tèmi ní ọ iṣẹ́ mi lọ́ọ̀lù ayé lọ ṣe. Ikitarahu min qabli fitrati kalikihi. ọlọ́run ìtara min mẹ́ńkọ́bìlì fitrati fitirati kalikihi ọlọ́run ó ti sàwọn lẹ́sà ni mẹ́ńkọ́bìlì fitrati kalikihi. kó tó dẹ̀dẹ̀ ló ti parí ẹ̀. fihi wada'i hikmati wa bayani. alikimatu wa bayani òun máa fẹ́ lò tọ́lọ̀ fi joyin lógún tọ́ ẹ pé òun látòrí ẹ̀ jù kó lónìí láti pé kí ti bàbá ti yín náà ọmọ gbé kí mo wàhálà tí wọ́n ti láyé ọmọ gbé tó bá yẹ pé torí ànábì lẹ́wọ́ àfi kó wa jọ ìyẹn ní fìràǹdọ̀ pọ̀rọ̀ mi tó ti yẹ pé ànábì tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àtòjẹ tó tà ní gbogbo ànábì ọlọ́run kọ́ lẹ́nu ń bẹ̀ wọ́n. Ànábì lẹ́sà lóògùn lójú ayé ẹ̀ ó sì tún kú tán ẹ̀ tún sà lóògùn yóò sì jẹ́ ẹ̀ńbẹ̀ láyé ó ṣeun ẹ̀ńbẹ̀ láyé àná Muhammad sallallahu alayhi wa sallam mọ́ra mú ni orí ń bẹ̀. Anakumullah. ó ní wàmánì báwí àyà kan ni. Waman yaslimu nafsahu aw yakisibu hisman. bẹ́ẹ̀ látòkè wàmánì. Arsalna min rasulin illa liyuta'a bi'iznillahi. Walau annahum izalamu anfusahum ja'uka fastaghfirullaha fastaghfara lahumur rasulu lawajadullaha tawwaban rahima. ìdí tá nàbì fi jẹ́ àtòjẹ tó tànù ó wúlò láyé ó wúlò ń gbòkúta háyà ni ló púrúfù ẹ bẹ́ẹ̀ bámi lọ sísàlẹ̀ náà kọ́ mọ́rọ̀ náà jáde má la mọ́mìnì. anilẹ̀ utabi. wọ́n ní anilẹ̀ utabi. Qala kuntu jalisan inda rawdati nabi sallallahu alayhi wa sallam. bọ́nà utabi ó láwọn jókòó. Innaha ayatun mutlaqatun falaysa hunaka ma yuqayyadu ma'nahu bi ayati nabiyyi ad-dunyawiyya fa hiya baqiyatun ila yawmil qiyamati. àyà yẹn istimrar wa tajadudi ni kìí ṣe muqayyadu mutlaqu ni bí ṣe ń ṣiṣẹ́ ńgbà tá ànábì bẹ láyé bẹ́ẹ̀ ni tún ṣiṣẹ́ ńgbà tá ànábì kú tán ìdí ṣiṣẹ́ ńgbà tá ànábì bẹ láyé àgbà tó kú tán òun lọ̀rọ̀ tí. وقد ذكر حافظ بن كثير من عالم المفسرين قصة ورد من ابن السباق عن العتبي. Ibn Kathir ló wá mú tàn yẹn wá. ó ní Sibagi ló gbà wá látọ̀dọ̀ ọmọ Hutabi. قال كنت جالسا عند روضة النبي صلى الله عليه وسلم. ọlọ́run àjòkó ní rọ́ọ̀dù ànábì wa Muhammad ní Madina. فجاء ربي. ó ní Lárúbáwá kan bá dé. فقال. ó ní Lárúbáwá yìí àwọn kan ní kó dé ní wọ́n ń sọ báyìí pé. السلام عليك يا رسول الله. ó ní kí àtìgẹ̀ kọ́ máa báyọ̀ èrè alayé lọ́rùn. سمعت الله يقول ولو أنه ظلموا أنفسهم جاءوك إلى آخر الآية. ọlọ́run gbọ́ tọ́lọ́run ọba sọ báyìí pé tí wọ́n bá ṣàbòsí tí wọ́n bora wọn sí jáwúkà wọ́n dé wá bá rẹ̀ ànábì Muhammad. Astaghfirullah wa astaghfara lahumur rasul. wọ́n wá ń fi wùjúdì ànábì ìjòkótó òjòkó ni wọ́n wá ń fi ń ṣe ìsìgáàsà lọ́tọ́dọ́ Ọlọ́run wọ́n wá ń tọrọ ìsìgìfàrù tí wọ́n ń lọ nkọ́lọ̀ ń foríjì àwọn eléré ẹ̀ṣẹ̀ àwọn. Wastaghfara lahumur rasul lawajadullaha tawwaban rahima.
lọ ni bẹ́ẹ̀ l'Ànábì náà gbóhùn sókè fún wa nígbà Ọlọ́run táwọn ẹrú rẹ̀ yìí wí Ọlọ́run ṣe ọ́ Ọlọ́run mọ́sá foríjì Ọlọ́run mọ́sá yááfíẹ́. lawajadullah tawwaban rahima. wọ́n bọ́ Ọlọ́run ọba yìí pé ọba tí ó gbà tútù bá àwọn ẹni tí ó sì kẹ́ wọn. wa qad jituka mustakbiran li zambi mustasfiyan bika ila rabbi. ó dárakùnrin wa ni mo dé wá bá rẹ Ọlọ́run lẹ́ni tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ mi pọ̀ àmọ́ mo di ẹ̀ṣẹ̀ yìí wá sọ́dọ̀ Ànábì ìnfà Ànábì ìsàkàsọ̀ sọ́dọ̀ rẹ pé kò foríjì mí. mustasfiyan bika ila rabbi. ká Ànábì ó sì ṣàkóso ìpè mi níwájú rẹ Ọlọ́run lérí gbogbo ohun tí mo ṣe tí ọ̀dà. thumma sarafa li arabi. ó ní bó ṣe wí tán lárúbá ìbáyé ìpadà ní bá ń lọ. fagalabatini aini. bọ́nà àtọ́bí olórun bá mú ojú mi lọ orun bá kùn mí orun ṣe gbé mi lọ́nbi ròdọ̀ nìyẹn. فرأيت النبي في النوم فقال يا أوتبي. Ọlọ́run bára Ànábì bó ń ṣe sùn l'Ànábì bá ní yá Utab Ànábì ni mo pèrè yá Utab. alihikili arabiya. lépa balárúbáwá ti ń lọ ni. fabashirihu anna Allah qad ghafara lahu. lọ fún níròdùnú ìgbọ́lọ́wọ́n bá ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jí lálùbáríkà mi. àdìsí wa proof ẹ̀ tá Ànábì wí kó tó kú pé. qala an-nabiyyu hayati khairun lakum tuhaddithuni wa yuhaddithu lakum. Ànábì ní bí ìṣe ń sẹ̀mí láàrin yín ìsẹ̀mí mi láàrin yín òre ní jẹ́ torí ẹ̀ ń rí mi bá sọ yín sì ń bá yín sọ bẹ́ẹ̀ ṣe ń bí mi ní ìdá yín lóhùn ń jóore fún yín. wàwàfàtì khairun lakum turadu alayya amalukum. Ànábì ní kíkó mi tí mo kó láàrin yín nìyà khairun lakum Ànábì ní kó lásán oore náà ní ń jásí fún yín torí gbogbo sẹ́yìn pátápátá ni wọ́n ń darí bọ̀ wá bá mi. wa ma ra'aytu min khairin hamiditu Allah ma ra'aytu min sharrin astaghfartu lakum. Ànábì ẹni mo bá wo sọ ẹ̀ tiẹ̀ nínú àwọn àlùmọ̀ mi tó bá paasi inú mi ó dùn wà bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹni tí mo bá rí pé tiẹ̀ kù díẹ̀ ní dáadáa astaghfiru lakum ìwà tọrọ àforíjì fún. Ànábì ní bí mo ṣe ń wúlò fún yín nínú ayé mi ìgbà tí mo kú òtán náà mo tún wúlò fún yín bẹ́ẹ̀ l'Ànábì fi já sí yí pé a tó jẹ tó tà l'Ànábì ó wúlò fún wa ńgbà tí ń bẹ láyé Ànábì wúlò fún wa nígbà tí a sì ń bẹ mọ́ nítorí kíni nítorí alibarika Ànábì wa Muhammad alibarika Ànábì yìí tà ń jẹ yìí alibarika òun náà ló débi pé Ànábì ni ò fi wálẹ̀ nínú yà níjọ́ Ànábì dé lọ́lọ́run pinnu tí ń ṣe ó láwọn àṣẹjú tọ́lọ́run bá bọ̀ tẹ́lẹ̀ tí ò ti ju ẹnìkan àmọ́jọ́ tó Ànábì dé Ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀ mọ́ kò sì àdédé má ṣe bẹ́ẹ̀ mọ́ Ànábì náà ló bẹ́ẹ̀ lì wa àwọn àrà tọ́lọ́run ti dá ká Ànábì ò tó dé kò ṣeé rí Ọlọ́run nínú àrà tèmi dá kó tó di pé ó dé Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní ká akasina bisembihi. Ọlọ́run lẹ́nu kọ̀ọ̀kan wọn ní í gbámú pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ṣe tí ọ̀dà. faminihum man akasati as-sayhatu. Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní wákà dasmin pé kí ni bí wọ́n bá ti ṣe ni wọ́n ń gbẹ̀san Ọlọ́run ò lọ́ wọn lára. faminihum àdárùkù wa aráyà ní suratul fatiri nígbà yẹn suratul fatiri Ọlọ́run mú àyà kan wá àmọ́ Ọlọ́run ọ̀kan lọ́lọ́run lókòló kejì àgbàtà Ànábì dé Ọlọ́run ò sì ní sọ̀rọ̀ kọ́mọ̀sẹ̀. walaw yu'akizullahu an-nasa bima kasabu ma taraka ala zariha min dabbatin. máa gbọ́ lọ́hùn. walaw yu'akizullahu tó bá ṣe pàwọ́ lọ́hùn aláfẹ́ máa gbá yín mú lérí tẹ́ ẹ bá ṣe ni àbẹ́sẹ̀ tẹ́ ẹ fi ṣẹ̀ wá. ma taraka ala zariha min dabbatin. Ọlọ́run kò ní í ṣẹ́kù kankan tí ń ṣẹ́kù lérílẹ̀ nu tí ń sẹ̀mí nu dábàá tí ń sẹ̀mí. walakin yu'akhiruhu ila ajalin musamma. àmọ́ èdè Ọlọ́run ọba yín ló ń kálukú yín lára ila ajalin musamma dàsìkò tẹ́ gbẹ̀san ṣẹ́ yín ti gbẹ̀yìn ń Ọlọ́run ò lò ká Ànábì ò tó dé èyí tí ń lò ní tàkọ́kọ́ ni òun lọ́lọ́run ò ní ṣe bẹ́ẹ̀ yín sì ń ṣe bẹ́ẹ̀. wa kullan Ọlọ́run ní ẹnìkọ̀ọ̀kan bí wọ́n bá ti ṣe àwọn Ọlọ́run. akasina bisambihi. kẹsẹ̀kẹsẹ̀ náà là ń gbà wọn mú pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀. faminihum man arsalna alayhi hasiban. Ọlọ́run oríṣiríṣi ọ̀nà wa ni àwọn kan lára tẹ́gùn sí
atẹ́gùn la fi kó wọn hàn. ومنهم من أخذته الصيحة àwọn kan nù wọn igbe la fi pa wọn rẹ́ ajágbe mọ́ wọn ni wọ́n sì parẹ́. ومنهم من أصابنا به الأرض ọlọ́run náà kan kálẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ ni. ومنهم من أغرقنا ọlọ́run náà kan àgàràkínà àtẹ̀wọ́n rí. وما كان الله ليسلمه ولكن كانوا أنفسهم يظلمون. ọlọ́run náà ṣàbòsí fún wọn o iṣẹ́ ọwọ́ wọn ni ètí wọ́n ṣe ni wọ́n gbà kí wá sànẹ́bì kan lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo ojú ànẹ́bì kọ̀ọ̀kan tí wọ́n ṣe ń tí ọ̀dà lọ́lọ́run yọ sí wọn. àwọn ará ànẹ́bì tọ́dọ̀ ọlọ́run lẹ́kùn àfìgbà tá ànẹ́bì dé dákun má ṣe bẹ́ẹ̀ mọ́ ànẹ́bì kan ò rí wí ìgbà tá ànẹ́bì dé ànẹ́bì lọ́wọ́ adọ́lọ́run lẹ́kùn ni wọ́n sọ pé ربنا olúwa lọ́wọ́ ọba wa لا تؤاخذنا إن نسينا أو أخطأنا iná síná àwọn àtọ́ná agbàgbé ni àbá ṣe mistake ni èyíkéyìí tó bá jẹ́nu méjèèjì má gbà wá mú lórí ẹ̀ mọ́. ربنا olúwa lọ́wọ́ ọba ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. má di ẹ̀ṣẹ̀ wa rù wá má bó ṣe ṣe fáwọn ẹni wájú ọlọ́wọ́n àfẹ́. ربنا olúwa lọ́wọ́ ọba ولا تحملنا ما ما لا طاقة لنا به. málẹ̀ tó kẹtẹlẹ náà bíi àwọn ìjọ anabi musa ẹ bá wọn ṣe ọlọ́run tinú bíi tí wọ́n rà wọ́n àforíjì ọlọ́run ní kéèyà ẹ máa para yín ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ sí ní sàn ọba tí ò ní mú jẹ ó sì wọ́n máa dẹ̀jẹ̀ lẹ̀ wọ́n wá dà á lẹ̀ fáá ń bọ̀ wá tẹ́ ọlọ́run lọ́rùn ọlọ́run lọ́dà mo ti foríjì yìí anabi wa sọ fọlọ́run fúru èyí tó ṣe fún wọn agbára tí wọ́n ká ìta ní lágbára ọlọ́run má béèrè lọ́wọ́ wa واعف عنا. ọlọ́run fún anna forgiveness ó yàtọ̀ fún àforíjì ẹ̀rẹ́ náà bá foríjì ọlọ́run òròjú ẹ̀ kò sí ànábì kan tọ́lọ́run foríjì tí òròjọ́ rẹ̀ àmẹ́ni tọ́lọ́run ní áfúwù ní tiẹ̀ kò sọ̀rọ̀ ẹ̀ Yusufu ọlọ́run rojú ẹ̀ bẹ́ẹ̀ ni ànábì kọ̀ọ̀kan ọlọ́run rojú ẹ̀ kò sí ànábì tọ́lọ́run òròjọ́ rẹ̀ pé ọ̀yọ́ ẹlẹ́sẹ̀ ni ọlànà ká tó wù ọ́ sí àmọ́ ànábì Muhammad ó ní ìwọ lọ́n fáfù aná. Magibiri lana warhamuna. ó tún kó mbẹ fún wa ìgbìrì lànà fèrèjì wa warhamuna. ọlọ́nkẹ́ wa. anta maulana. àdàlù mi wà lọ́wọ́ balọ̀ba wa. wanzurina alayka omilikabi. ànábì ni ọgbà mi gbàrà mi. ó hànà láyà. Ànábì ni ó gbà mí gbàrà mi tó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbẹ̀bí mi. Tó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbàrà mi tó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbàfà mi. Tó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbàfà mi tó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbà bàbá mi bó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbàjọ mi tó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbàjọ mi tó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbọmọ mi tó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbọmọ mi tó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbàyàwó mi tó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbàyàwó mi tó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbólúfẹ́ mi tó bá dà láìra. Ànábì ni ó gbà mí gbólúfẹ́ mi tó bá dà láìra. àbíàmà bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ òjíṣẹ́ ńlá àbíàmà bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ òjíṣẹ́ ńlá. اللهم إني أسألك بالنور متلسم وسير مكتوم والكرم والله الجلال والناسوت الواسول أسألك بالصبات سبحان الله محمود الحمد لله وبإيمان الله أكبر وبتوحيد لا إله إلا الله وبتدبير لا ولا قوة إلا بالله العلي العظيم يا ربي يا الله يا أولى يا ربي يا رحمن يا أولى يا ربي يا آي يا أولى
يا رب يا قيم يا أولي الله يا رب يا ذا الجلال والإكرام يا أولي الله اللهم اجعلنا من أوليائك الذين لا خوف عليه ولم يحزنون صلاة الفاتحة صلاة الفاتحة كرسي صلاة الفاتحة كرسي صلاة الفاتحة موسى إبراهيم موسى إبراهيم صلاة الفاتحة صلاة الفاتحة إنا أتيناك إنا أتيناك صلاة الفاتحة صلاة الفاتحة fún gbogbo iṣẹ́ tí wọ́n dálẹ̀ yìí gbogbo iṣẹ́ tí wọ́n dálẹ̀ yìí ọlọ́mọsàbà ayọ̀rí ẹ̀ alámọ́tà bá wọn yọrí ẹ̀ lójú ẹ̀mí wọn lójú ẹ̀mí wọn mo sì lọ́hùn pẹ́ńbẹ́ kó o sì lọ́hùn pọ́nbẹ́. صلاة الفاتحة صلاة الفاتحة قولوا الله قل بسم الله قل الله قل بسم الله صلاة الفاتحة بابا شيخ آدم بابا زي آدم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما صلى الله تعالى عليه وآله وصحبه تسليما سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله سليمان بن فاروق يا إلهي فتول عمره وأول كمالي بردوان وعافية دواما ورزق طيب على المال فكثر لبنين وبالبنات وأقبل خير يا عين لجمال لا لا إله إلا الله الله محمد رسول الله صلاة الفاتحة لقد جاءكم لإله في النعتين صلاة الفاتحة هدية منا إلى روح مولانا أسيو سليمان فاروق المسكين بالله رضي الله تعالى عنه.